olúgbó tí ń ṣe bí olúgbó ta ní bẹ lọ́dọ̀ tí ń ṣe bí olúọ̀dọ̀ ta lẹni náà kí ni tí ń ṣẹlẹ̀ láàrin ẹdùn kí ni tó ṣẹlẹ̀ kí ni gbé Ekúlùjú ṣubú òṣàlá o abẹ̀yìn jáganjágan òṣàlá àbí fún Gbàlàjà kí ni gbé ọ ṣubú ẹ̀yin tó láyé ṣé èsì pé mo ti ń finá sórí òrùlé sùn ẹ̀yin ìyá mi ẹ̀dùn kí ni gbé Ekúlùjú ṣubú sómi ò ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn mi lẹ́nu báyìí ẹ̀yin ìyá mi o mo sáwọlé ayé kí n lè ráyé gbé mo sáwọlẹ̀ kí n lè rílẹ̀ tẹ̀pẹ́ mo sáwọlúwẹ̀rí màgbọ́ òjò mo sáwọ ọ̀sùn sẹ̀gẹ̀sẹ̀ olóòyà ayùn àwẹ̀dẹ̀ tán kó o tó wẹ̀ mọ́ mo sáwọ iná ni mímọ̀ ń jó ká gbogbo lé ìjì ni mímọ̀ ń jà ká gbogbo lẹ̀lẹ̀ èmi mo gbẹ́jà ńlá mo bọ́ fá mo gbọ́ ọ̀dùgbà ńlá mo bọ̀rọ̀ èmi náà ni ewé ńlá ni mí ògùn ni mí ta ló ń dẹ̀ yìí wò ta ni ń dẹ̀ yìí wò kí ni ṣẹlẹ̀ láàrin Ekúlùjú ṣubú ẹdúró bíi ti bò ẹ̀yin ìyá mi ẹ̀yin òòṣà ńlá gbogbo ẹ̀yin òòṣà tó tẹ̀lú Ìdó kí ni ṣẹlẹ̀ láàrin kí ni ṣẹlẹ̀ sí mi sógun ọ̀wà tẹ̀yìn ìjà mi ni kí ni ìrú mi lójú kò yé mi ọ̀dà bẹ́rù bá kọ̀ tó kọ̀ jìkà ó níbi ká àjọ gbé ká bẹ́ẹ̀ ó yé mi. Ekúlùjú kí ni gbé ọ sùn? Ekúlùjú òòṣà ńlá abẹ̀yìn jágánjágán òòṣà ńlá abì fún Gbàlàjà ẹ̀bọ̀ra ńlá tí ń gbé láàrin ilẹ̀ ẹ̀bọ̀ra ńlá tí ń jàkà gbogbo ilẹ̀ Ekúlùjú kí ni gbé ọ ṣubú wọ́n ló ti jẹ́ ọ̀dà ó ti yé mi bẹ́ẹ̀rù bá kọ̀kẹ́ tó kọ̀ jìká ó tún níbi ká gbé ká. Ádámọ̀. Ádámọ̀. ẹ̀dùn Ekúlùjú o apálára báyìí ní sanwó-olé alára ó dìmọ̀dìmọ̀ àwọ̀ jẹ́ o èrí wowo jìwó àwọ̀ àgùnmọ̀lì Ekúlùjú ìpè jáyà ló pè mí ṣé ò sí. ṣé kò yí ọ ni. pé kí ni. pé Igúnnugún ní ìjẹ́bọ̀ sálú ayé. bẹ́ẹ̀ ni. Àkàlàmàgbò ní ìjẹ́bọ̀ sálú ọ̀run. bẹ́ẹ̀ náà ni òótọ́ ni. ẹ̀jẹ̀ tútù ló ń de èmi Ekúlùjú. mo mọ̀ bẹ́ẹ̀ láti lẹ̀ Igúnnugún náà ní ìjẹ́bọ̀ sálú ayé Àkàlàmàgbò ní ìjẹ́bọ̀ sálú ọ̀run ẹ̀jẹ̀ tútù ló ń jẹ ìwọ Ekúlùjú mo sì fún ọ bó ti yẹ kí n fún ọ ṣé ò sí. kí ni tó dé. ajá kò sí lè jẹ fún òkété. bẹ́ẹ̀ ni ó ṣe wọ̀. èyíkéyìí tó bá dán wò yóò ya dìgbòlugi. dandan náà ni ajá tó bá tẹjú bọ fún òkété dandan ni yóò ya wèrè yóò di dìgbòlugi. bẹ́ẹ̀ ni dúró Ekúlùjú o àwọn àṣàmọ̀sá ń fa ikọ̀ yé mi kí ni tí ń ṣẹlẹ̀ gangan jẹ́ mọ́. sórí pé o ti fẹ́ jẹ́ èèwọ̀. èèwọ̀ kẹ̀ ẹ̀yin láyé mi wò tẹ́ bá wọn jẹ èèwọ̀ bẹ́ẹ̀ ni èèwọ̀ kẹ̀ èèwọ̀ bíbó wọn ò gbọ́dọ̀ jẹ́ torí mi náà mọ̀ pé èèwọ̀ kan ò ṣeé jẹ bí èèyàn kan bá jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ ni olúwa rẹ̀ ó dẹni tí ń bọ̀ bọ̀rọ̀ jẹun èmi agẹmọ òsàmúwí bẹ́ẹ̀ èèwọ̀ kẹ̀ Ekúlùjú o ìwọ náà mọ̀ ẹyẹ kan ìjọwọ́ ẹlẹ́yẹ kan ìjẹ́lẹ̀kẹ̀ bẹ́ẹ̀ làwọn àjẹ́ kan ò gbọ́dọ̀ jẹ́kú ọ̀bọ̀ èyíkéyìí tó bá tẹnu bọ̀ yóò dilẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jẹ́. ṣé kò yẹ pé ìwé tó gbé sílẹ̀ agbára yìí èèwọ̀ ni. ìwé kẹ̀ léyìí. má jẹ́ o torí má jèlé ni bó o bá jẹ́ ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀. kàṣà ìwé eléyìí májèlé bí n bá jẹ ẹnu mi ó ṣẹ̀jẹ̀ àmọ́ Ekúlùjú pé ìwé tí ń bẹ lórí pé èèwọ̀ ni àmọ́ ń gbà mo gbà lọ́wọ́ ọmọkùnrin ọ̀hún èmi kò gbà náà ni mo kò tọ́jú rẹ̀ bí kí ni wọ́n mẹ́nu mi ọ̀hún
tó láyé lélẹ́yìn náà ìwé lásán lélẹ́yìí òòsàn ńlá abẹ̀yìn jágajàgan ìwé lásán ni kò sí kankan nù rẹ̀. ní kíá lọ gbé kí o sì yí mọ́lẹ̀. ẹ̀yin tó láyé ẹ̀yin ìyá mi ọ̀ṣọ́ ọmọ mi ga apanimáwàgbọ́n olókìkí òru ìwé àmọ́ ń gbà mo gbà lọ́wọ́ ọmọkùnrin ọ̀hún kò sí kankan kò tọ́jú rẹ̀ pamọ́ bí ni. ọ̀dà kò sí ṣòro kò ṣòro bá jẹ́ nítorí ọ̀fẹ́ náà nù mo sì tán àti ṣe. ẹ̀yin ìyá mi ò ṣòro ǹdà ẹ̀yin apanimáwàgbọ́n olókìkí òru ẹ̀yin ọ̀sálà sólò òṣòlò sálá ẹ̀yin òféfé fi àwọlé alára òdìmọ̀dìmọ̀ àwọn òjèrò ẹ̀yin eriwowo jìwo àjàwowó jì awọ àgùnmọ̀lẹ̀ ẹ̀yin mo sáwọ yín kí n lè pẹ́ láyé náà ni ẹ̀yin mo ti sáwọ lẹ̀ ilẹ̀ gbọ́dọ̀ dà mí o bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sí ṣòro àmọ́ o ọmọkùnrin tí mo gbá kínní lọ́wọ́ rẹ̀ wọ́n jẹ́ kó yí ọ pé iná ńlá ni mí mò ń jó ká gbogbo lẹ́ ìjì ńlá ni mí mò ń jà ká gbogbo lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ewé ńlá ni mí mo lé tẹ́tẹ́ lórí omi èmi lò sí bàtà ńlá mo lé kéńké lókè odò gbogbo ara mi kìkì ogun èmi lógun èmi lóògùn abímisógun ni wọ́n ta ọlọ́fà wọ́n ṣàṣọ wọ́n jẹ́ kó mọ̀ wípé bẹ́ẹ̀ nìkan bá ṣe ń tẹ́nìkan ṣe rí ojú rẹ̀ ó rí tẹ́nìkan ò rí rí ilé mi náà ilé mi agẹ́mọ̀ ọ̀sà ọ̀hún ríran wò ni mo wí bẹ́ẹ̀ bí mo ti ń lọ yìí mo ń lọ rí mọ́lẹ̀ mi. arábìnrin dáàdì yẹn kọ́ ọba rẹ̀ ń bẹ. wọ́n wà ní ẹ jẹ́ ká dé ọ̀dọ̀ dáàdì wọn. ọ̀rẹ́ dànù. ìyá wa. ẹ já máa lọ bẹ̀. kò sí kankan nípa ìjẹ Jésù kò sí kankan. ẹ pé jẹ́wésù àtó débẹ̀ o. kò sí kankan. jẹ́wésù ò mọ ọ̀tọ̀ lólúwa rẹ̀ lọ o. arábìnrin mo nígbàgbọ́ pé Ọlọ́run sọ sílẹ̀. bóò ló sì wá jẹ́ odidi irú èmi èmi tí mo bá wọn sáwó lé ayé kí n lè ráyé gbé mo bá wọn sáwó lẹ́lẹ̀ kí n lè pẹ́ lórí ilẹ̀ mo sáwó lé alára mo sáwó lé àjèrò èmi mo gbẹ́jà ńlá mo bọ́ fà mo gbárò gidigba ńlá mo bọ̀rọ̀ bẹ́ẹ̀ mo gbé wúrẹ́ dúdú mo fi bọ̀ àwọn ìyá mi ẹlẹ́yẹ èmi ti gbàkàrà ẹbọ fáwọn tó ní ní ayé mo sáwó lé alára mo sáwó lé àjèrò mo kọ́lé mi ti lé oṣó mo yọ ẹ̀dẹ̀dẹ̀ mi sẹ́kùlé àwọn àjẹ́ irú mi ní nǹkan kan wà gbẹ̀yìn bá dà mí lógun bíi ti bò àmọ́ ekun lójú ìwé lásán ẹni wá ń dà mí láàmú ńlọ wá sọra rẹ̀ digi wọ́rọ́kọ́ tí wọ́n ń da náà mí rú ìwé kí n bẹ́ẹ̀ lówé ọ̀hún tẹ́kù lójú fi ní kí n lọ rì mọ́lẹ̀ ọ̀dà bàjẹ́ pé ń bẹ̀ lógún tí wàá gbẹ̀yìn jà mí àdà kí n ṣe òòṣà ńlá nítorí ní í ṣe náà ní í ṣe ọjọ́ abáríbi náà níbí ń wọlé àmọ́ ọmọkùnrin tí mo sì gbà kínní lọ́wọ́ rẹ̀. irú yẹn ò fojú dikú ajá tó fojú dẹkùn irú yẹn ò gbóhùn jíjẹ òòṣà òòṣà òrìṣà. lémi yaba ti rí bi. ìkà ayé àtọ̀ ìkà lẹ́yìn. nítorí ní kí n ṣe náà mo ṣe wí. ìkà ayé àtọ̀ ìkà lẹ́yìn. ṣèkàṣèkà ayé ẹ lọ́mọ. lémi náà. pé iṣẹ́ ìdí òní gbé àṣesílẹ̀ o. tọ́sí wàá fẹ́ máa dá nǹkan rú fún mi. ikú ni bí bàbá kú èmi làrùn ńlá bàbá àrùn bẹ́ẹ̀ ni bí bá parí táwọn parí tiyetiye ìwọ ọmọkùnrin tó wà burúkú bí mo ti lọ rí kíní ìwé òun mọ́lẹ̀ òun ọfà ó bá òun bí tó wà èmi kíní ìmú bẹ́ẹ̀
kóòrùn tó yọ lókè yìí tó kàtàrí ọ̀gbìnlé gbọ́ eku lójú òòṣà ńlá abẹ̀yìn dágẹ́dágá nítorí ní kí n ṣe náà mo lọ ṣe o mo ti rì mọ́lẹ̀ ẹ̀yin ìyá mi. òun ló ṣá òun ló ṣá òun ló ṣá òun ló ṣá òrìṣà ìwáṣẹ̀ àtẹ̀yìntọ́ tó fojú kàyéfì ló àbójú yìí tàn mí jẹ ni. òun náà ni òun náà ni òun ní òun ní kí òun lè sí mọ́ kí òun lè sí mọ́ kásà 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 ṣé ìsìnkú mi ti fẹ́ tẹ̀yìn ògbìn mi lẹ́nu ẹ̀yin tó nílé ayé ẹ̀yin bọ́ra ńlá àbíkú gbàlagbà kí ló dé ìwé yìí náà ni tí mo lọ rè múlẹ̀ mi sì sí kí n tó wọlé yìí ni mo tún bá lé agbára mi ẹ̀yin ẹ dúró kí ni tí ń ṣẹlẹ̀ láàrin ẹ bọ́ra wo ní dún mọ̀wúru ta ní bẹ nígbó tí ń ṣe bí olúgbó talẹ̀ náà ti ń bẹ lọ́dọ̀ tí ń ṣe bí olúọ̀dàn èmi agẹmọ òòṣà ta ní dàn yìí wò ṣe mi ìwé yìí náà ni òòṣà ńlá abẹ̀yìn gágangàgan eku lójú òòṣà ńlá o àbí fún gbalaja ìwọ ló ní kí n lọ rí ìwé ìmọ́lẹ̀ mo sì lọ ọ̀tá ní ìsìn mo rí mọ́lẹ̀ tí mo bò mọ́lẹ̀ tí mo bò pa mo sì bò tẹ́ tí n tún fẹsẹ̀ tẹ́ bóun ló ti jẹ́ tí mo. ẹ̀yin ìyá mi. náà ni kò yàtọ̀ kí ni bẹ́ẹ̀ eku lójú ní lọ rì mọ́lẹ̀ mo sì rì mọ́lẹ̀ mo tún bá nílé eku lójú òòṣà ńlá kí ni yóò yé mi rú mi lójú o olúwẹ̀rí màgbó òjò Ṣàngó olúkòso àyàrá iná àkàtà yẹ́rìyẹ́rì lákàyè ọ̀sìn mọ́lẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀ wò lásán lẹ́fi mọ̀ kí mọ̀ bára láàlú ògiri òkò ẹ̀bọ̀ra burúkú ti ń jẹ́ látọ̀ pa tí ò sí ìwé ìmọ̀tún bá nù rí agbára mi tí mo rí mọ́lẹ̀ kan ṣinṣin àbí nǹkan kan bẹ́ẹ̀ nù wí yìí ẹ̀yin dá ẹ̀yin àmọ́ èyí tó dá mi lójú ni pé omi ò ní tẹ̀yìn ọ̀gbìn mi lẹ́nu ogun kan ò ní tẹ̀yìn tó wá jà mí láíláí torí pé èmi lẹ pọra ńlá tó bá rú ni lójú àbílẹ̀ rere ó yá ẹ̀yin ìyá mi o bẹ́ẹ̀ ni mo pè yín lónìí ká ẹ wá jẹ́ mi ní òwò tèmi ojú mi àjímọ́rọ́rọ́ àyà mi ọ̀kànmọ̀ràn adé afẹ́yìn ìyá mi àjẹ́ lọ́jọ́ tẹ̀ ń jẹ́bọ̀ ìṣàlú ayé wọ́n nítorí kí lẹ fi ń jẹ́bọ̀ ìṣàlú ayé ẹ nítorí kójú lè rí káyà ó lè mọ̀ ẹ wá sí mi lójú inú kí ríran torí bẹ́jà ńlá bá sọ lómi àlẹ́ omi bárọ̀ gidigba bá sọ lálẹ́ odò àárílẹ̀ odò ni ẹ o bá a bá fẹ́ mọ lójú dandan ni yóò ríran ẹ mo fẹ́ ká ẹ sí mi lójú mo fẹ́ rí mo fẹ́ mọ tí ń bẹ nígbó tí ń dún bí olúgbó mo fẹ́ mọ ènìyàn náà tí ń bẹ lọ́dàn tí ń ṣe bí olúọ̀dàn mo fẹ́ mọ ẹbọra burúkú o tí ń dún màwúrú mímì kìíní èmi agẹmọ òòṣà ẹ sí mi lójú kúrúkúrú tí ń bẹ lójú ọjọ́ kó yí padà kí mọ̀lẹ́ ò tàn ó yá ẹjẹ́ rí mo fẹ́ mọ tí ń bẹ ní ìwé yìí ẹyin tó fi jẹ́ pé èmi agẹmọ òòṣà mo lọ mo sì rí mọ́lẹ̀ mo tún dénú ilé agbára mi mo tún bá kí ni ṣẹlẹ̀ gan ẹjẹ́ rí ọyẹlà ọ̀nà. ẹdún. òun ló ṣá òun ló ṣá òun ló ṣá òun ló ṣá. bó bá kọ wájú sí mi wọ́n ta bó bá kẹ́yìn sí mi wọ́n ta bó bá ké mi nìkan wọ́n fi ọ̀rọ̀ mi pa ń padà bọ̀ lé mi náà
ta ló jẹ́ gbé náà ojú ẹkùn. Bàbá mi. Àbíkẹ́. Bàbá mi. ní tó fojú kú tẹ̀lé. Àbíkẹ́. Bàbá mi. Àbíkẹ́. Jẹ́ kọ́kọ́ lẹ́lẹ́ yọrọ lọ́nà kí n tó wá fà mọ́. Àbíkẹ́. Àbíkẹ́. Sọ́ọ̀rì pọ̀ létí sọ́ọ̀ fi ń gbọ́rọ̀. Ọ̀ létí. Àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn àgbà bọ̀ wọ́n ní bí iná bá kú yóò fẹ́ rú bojú ni. Bóyá ọ̀gẹ̀dẹ̀ bá sì kú yóò fọmọ rẹ̀ rọ́pò. Èmi wọ́n ọmọ tí ó ṣẹlẹ̀ dẹ̀mí ni. Èmi ò ní kì í ṣe pé kọ́mọ wa kú kó fi mí lẹ́sẹ̀ yé lọ. Irú pálapàla ló ń dáwọ̀ yìí. Ọkọ̀ jáde ní bá wọn ọ̀sán. Lọ́ba yà wá sí i. Ọlọ́sí ńlọ wá fi lọ bá wọn. Bí ẹ̀mí ìjà ládùn bí ẹni pọ̀ ní dé mọ́. Bàbá mi ní sùúrù. Bàbá mi ní sùúrù. Kí ni kàtìkàtì tó kúrò rẹ sí? Tó wá ń rìn tó ní káàkiri. Bí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ sí ọmọ bá gbé kùn jẹ lọ́wọ́ ìbọn tó pàdà rẹ dànù. Ṣé èmi nìkan lọ́wọ́ dájú lẹ́sìn? Kí ni sí ọ? Àwẹ̀lẹ̀ yóò sì ń wọ ọmọ yìí hàn. Ẹ sì ọlọ́run wá bọ̀ sí ẹ sì jọ lọ bá wọn. Ìsọfẹ́jà kan níbi kan mí ilẹ̀ fún mi ni. Kò kókó rí báwọn. Ǹbọ̀ ló ti jẹ́ o. Ǹbọ̀ ló ti jẹ́. Èyí tí tábì ká wá ń rìn káàkiri èyí nìkan. Tani mo rìn káàkiri ìwọ náà sì gbọ́ ní ibẹ̀ ọ̀rọ̀ ní bó ti jẹun. Ọ̀rọ̀ ní bó ti jẹun. Bàbá jẹmọ́. Ṣé ẹ rántí ojú mi? Ojú rẹ̀. Ẹ̀yin ẹ dúró. Ẹ̀wọ̀n ò rántí o torí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ mi hàn yín pọ̀. Ẹ̀mọye àwọn tá a sì ń kọjá. Lóòjọ́ èèyàn bí ogún bí ọgbọ̀n ní kọjá wájú ilé mi ti ń kí mi ọ̀rọ̀ àmọ́ bọ́dọ̀ jẹ́ kan lára wọn ń bẹ̀ òye mi júwe ara rẹ kí n gbọ́. Ojú mi ṣe àjòjì sí yín àbí? Àbíkẹ́ dúró ṣé wọn ló kọ́ àwọn àlejò bá mi nínú ilé. Ìwọ náà tẹ̀lé wa. Àwẹ̀lẹ̀ dúró ṣé àjọmọ̀ yín ni àbáwọ̀ níbẹ̀ yìí sí ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí mi. Bàbá mi àlejò wa ni. Àlejò yín ni. Bàbá Gẹ́mọ́ tẹ́ ẹ bá rántí. Ẹ rántí arákùnrin tẹ́ ẹ sọ Bíbélì di àdòmọ́ lọ́wọ́. Ìwé tẹ́ ẹ sọ di àdòmọ́ mi lọ́wọ́. Tẹ́ ẹ lẹ́ gbé pamọ́ sínú ilé agbára yín. Sọ́ọ̀rì pọ̀ lórí ibú ni ọ́. Sọ́ọ̀rì pọ̀ lórí ibú ni ọ́. Èmi náà ti sọ o. Ọ̀gẹ́rẹ́ báyìí ni ńlá àgbẹ̀ máa ń wọ́ tọkọ rẹ̀ lẹ́yìn gẹ́rẹ́ náà ni mo mọ̀ kó fẹ̀sì ara rẹ̀ rìn wá hàn yìí mo ti sèlè táwọn bàbá mi táwọn ìyá mi pé ọjọ́ tó o bá ti tẹ̀bí tó o tún fẹ̀sì ara rẹ̀ rìn wá èmi kìíní wọ́n sì ọ bọ́sẹ̀ tó sojú mi èmi kìíní mò ń bẹ̀ fún ọ Àbíkẹ́ ìsonulé. Bàbá Gẹ́mọ́ ẹ wo bí Bàbá Gẹ́mọ́ Àbíkẹ́ náà ti máa ń pè yín ilé tẹ̀ ń wọ̀wọ̀wọ̀ látọjọ́ yìí tẹ̀ ń wọ̀ tẹ̀ ń jáde tẹ́ẹ̀rí kankan ṣe sójú ọmọ yín. Agbára wèrè tẹ kó nínú tẹ̀yẹ̀ ọ̀bá ẹ lágbára. Òfútù fẹ́ tẹ̀ kò sí kankan bẹ̀. Adití lásán mo bọ́tà gbé wọlé tẹ̀rọ bàgbára ni. Kò sí kankan bẹ̀. Ẹ gbà mí. Tí ìbá wa sàdítí tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ kò yẹ ká lágbára láti tú ọmọ yín sílẹ̀ nínú ipò afọ́jú tó wà. Ẹ gbà mí mo tẹ́ wọn ò dún bẹ̀. Àwẹ̀lẹ̀ o Àwẹ̀lẹ̀ lẹ́mi náà wọ́n mi ṣàlàyé fọmọkùnrin lẹ́mi náà. Kí lẹ̀ ẹ́ da. Irú lòun ò tẹ́rí àtùgbà tó ń dókè mẹ́. Ẹ wo bí ẹ wo bí ẹ jẹ́ wọlé Bíbélì tẹ́ gbà kẹ́ ẹ lọ gbà jáde kẹ́ ẹ lọ gbé jáde fún mi. Bàbá mi ẹ lọ gbé wá. Èmi ò bá wò pé ẹ gbé fún wọn láti ẹ̀dán gbàgbọ́ wọn wò àbí. Àwẹ̀lẹ̀ lẹ́mi náà ìwọ ti gbàgbé ni pé mi mo gbẹ́jà ńlá mo gbọ́ fá mo gbọ́dọ̀ gbà mo gbọ́dọ̀ èmi já lọ sa. Bàbá wa Gẹ́mọ́ ọ̀rọ̀ ti kọjá ń tẹ̀ ro torí kinní kan bẹ tọ́jú gbogbo táǹkì ìjẹ́wésù o. Lẹ́nu rẹ. Kì í ṣe mi mo wí bẹ́ẹ̀. Ó dáa kò sí ṣòro sọ́ọ̀rí wọ àbọ̀ abálọ̀rọ̀ rẹ mọ́mọ́ tí ń ṣe fún ọ bí ẹ bá ṣe pé bó ti jẹ́ mọ́mọ́ rà tó yẹ kí n fi ọ́ dá mọ́mọ́ tí mo lè fi ọ́ bọ̀ mo sì mọ́ tí mo lè fi ọ́ jọ bẹ́ẹ̀ ni níwọ̀ iná níwọ̀ yìí òfúrufú fẹ́ẹ̀ tẹ̀ ní. wò mí èmi ń wọlé bẹ́ẹ̀ wọ́n jáde bí n bá máa fi jáde sí àyè bí n bá bá wọn bí tó dúró yìí wò mí
àwọn ìyá mi ń gbọ́ wọ́n sọ di lẹ̀pẹ̀ wọ́n sọ di lẹ̀lẹ̀ wọ́n sọ di dàkúdà tọ́ máa jáwé jẹbi kò tó. gbáriwo jàre àwọn àtijọ́ èmi ẹ mọ̀ wípé gbogbo àwọn ìyá tẹ̀ ń pariwo gbogbo ẹ̀rọ wọn ti kú dànù ẹ̀jẹ̀ Jésù ti pa wọ́n. èmi náà ẹ wọ sẹ ẹ rí tẹ ẹ bá wọlé tẹ ẹ bá gbé bíbélì jáde ojú ọmọ yín Àdìkẹ́ kò lè la. bàbá mi dákun ẹ ló gbé wá. ṣùgbọ́n tá a bá nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ fẹ́ jókòó ju kójú rẹ̀ la ẹ wọlé kẹ lọ gbé bíbélì jáde wá. bàbá mi ló gbé wá bàbá mi. ó lẹ́ẹ̀fì mọ̀ wípé agbára tí ń bẹnu Jésù ojú ti ń lọ agbára tí Jésù náà ni ó là lójú lóyún. bàbá mi ẹ̀jẹ̀ àṣírí. òòṣà ńlá o òòṣà ńlá o Ọbàtálá Ọbàtáṣà Ṣàngó Olúkòso iná lójú iná lẹ́nu ẹ̀yin ẹbọra mẹ́tẹ̀ẹ̀ta tó sòlú ìró ẹ̀yin òòṣà ńlá tẹ́ ẹ di gbogbo lè mú àkílẹ̀ ń wò níbo lójú yín wà. bàbá mi wọ́n ti sọ. lẹ́mi náà. wọ́n ti sùn bàbá mi. èmi òòṣà lèmi mo gbẹ́jà ńlá mo gbọ́ fà èmi náà ni èmi tí mò ń jà bí ìjì tí mò ń jó bí iná àwẹ̀lé èmi náà mo ṣe ti bá ń jà. lẹ́mi náà kódà wá wò mí o sórí ìwé tó wá sọ̀hún wọ́n wá gbé jáde fún ọ bí n bá wá gbé ìwé ọ̀hún jáde wá kọ́ wá pàtó ọwọ́ rẹ fọmọ yìí bójú rẹ ò bá wá ńlá omi ntí wọ́n fi ọ bọ̀ ara tí ń fi ọ dá lẹ́yìn ọmọ pé iná mi ní mò ń tóbi iná ìwà ọmọ pé ìjì mi ní mò ń jà káàkiri èmi kì í mò ń bẹ mò ń bọ̀. lémi náà lémi. ìhàlẹ̀ lásán lásán. òun ló sọ. kò sí kankan. òun ló sọ. Jésù bí kò sí tí o lè ṣe agbára bẹ́ẹ̀ náà jẹ́ Jésù kò sí kankan tó lè wà lọ́wọ́ wọn. kí ni tó dé tójú ọjọ́ wọn fẹ́ máa pọ́n rọ́rọ́ kí ni tó dé tílẹ̀ fẹ́ máa pòyì mọ́ lọ́wọ́ lémi náà kí ló dé tànà fẹ́ dòní mọ́ lọ́wọ́ tó ní fẹ́ dànà tílé ayé wa fẹ́ máa dòbírí po tó fẹ́ máa pòyì bíi ti bó lémi agẹ́mọ̀ ọ̀sà ẹbọra ńlá ni mí mò ń jó bí iná bẹ́ẹ̀ òòṣà ńlá ni mí mò ń jà ká gbogbo lẹ́lẹ̀ èmi tí mo gbẹ́jọ́ ńlá mo bọ́ fá mo gbọ́rọ̀ gidigba ńlá mo bọ̀rọ̀ èmi náà mo gbé wúrẹ́ dúdú mo fi bà wọ́n ìyá mi ẹlẹ́yẹ o bẹ́ẹ̀ ni mo múlẹ̀ mi ti lé oṣó mo yẹ ọ̀dẹ̀dẹ̀ mi sẹ́kù lé àwọn àjẹ́ ẹ̀yin tó nílé ayé kí ni tó ṣẹlẹ̀ Ṣàngó Olúkòso àyàrá náà kàtà yẹ́rìyẹ́rì lákàyè ọ̀sìn mọ́lẹ̀ ọlọmi ńlẹ fẹjẹwẹ ọlasọ ńlẹ fi màkúmọ bọra láàlú ògiri oko ẹ bọra burúkú tí ń jẹlẹ tó pa. òòṣà ńlá o Ọbàtálá Ọbàtáṣà ọba takuntakun lóde ìrànjẹ olúwẹrí màgbọjọ sẹ̀ǹgẹ̀sẹ̀ olóyè ayùn àwẹ̀dẹ tán kó tó wẹ mọ́ gbogbo yín mo súdúbà ẹ̀yẹn ní kí n gbàkàrà ẹ̀ bọ́ fáwọn tó nílé ayé mo ṣe ẹni ń bẹ́gun lé mo bẹ́gun lé ẹni ń bòsà ọjà mo bòsà ọjà bẹ́ẹ̀ mo bolúbọ̀bọ̀ tí ni bọ̀ bá bẹ́ẹ̀ nu kí ni tó dé tíbi ayé fẹ́ máa dúdú máa lójú kí ni tó ṣẹlẹ̀ kò yẹ kó rí bí eléyìí eku lójú òòṣà ńlá abẹ́yìn dágàdàgà bí fún gbàlàjà ọmọ pínísí lásán ọmọ pínísí ọfẹ́ máa dà láàmú olókun asọ̀rọ̀dáyọ̀ ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sún ọ̀ṣẹ́ ẹ̀yin ò ṣà gbogbo ìṣà tó tẹ̀lú ìdó kí ni tó dé ẹ̀yin àjẹ́ dúdú àjẹ́ pupa àjẹ́ funfun kí ni tó dé tílẹ̀ fẹ́ máa pòyì mẹ́ni kìíní lọ ọmọ pínísí kan ọmọ pínísí kékeré ló fẹ́ máa dà mí ríboríbo níwèé náà ó ní gbé wa bí n bá gbé wa kí ni tó fẹ́ ṣẹlẹ̀ àìtódò tọ̀ sí ní kọ̀ǹkọ̀ díjú àkèrè díjú ibi mo dé dúró yẹ̀rù kó gbọ́dọ̀ máa bà mí mọ́. mo ti bálára jẹ mo bá jẹrù jẹ mo sáwó lé ayé kí n lè ráyé gbé mo sáwó lẹ̀ kí n lè pẹ́ lórí ilẹ̀ kí n lè tẹ̀lẹ̀ pẹ́ ilẹ̀ gbọ́dọ̀ dà mí wọ́n gbé fún un náà èyí tí dáúdà rẹ̀ ó dà ń bẹ́ẹ̀ wọ̀n àmọ́ wọ́n dáná ya ọmọkùnrin ìlú bẹ́ẹ̀. ikú ni mí bàbá ikú
làrùn bàbá àrùn òòṣà ńlá ni mí bẹ́ẹ̀ ni mo dínà mo do òòṣà bẹ́ẹ̀ ni mo sáwọlé alára mo sáwọlé ajérò bẹ́ẹ̀ mo sáwọ ọ̀rọ̀ fún àga mo sáwọlé ìlà mo sáwọn ìyá mi àwọn ìyá mi òṣèlú mọ̀nìgà àwọn afẹ́gẹ́gẹ́ níyẹn àwọn òféféfé àwọn lára àwọn òdìmọ̀dìmọ̀ àwọn òjèrò mo sáwọ wọn mo sáwọ ní ọ̀dọ̀ mo bára gidigba lámúlẹ̀ mo bá wọn ìyá mi múlẹ̀ bẹ́ẹ̀ mo sáwọ ọ̀sùn sẹ̀gẹ̀sẹ̀ olóyè ayùn àwẹ̀dẹ̀ tẹ́kọ̀ tó wẹ̀ mọ́ mo sáwọ Bàtálá mo sáwọ láàrú ògiri òkò ẹ bọ́ra sí jẹ́lá tọ́pa mo sáwọ gbogbo òsàlẹ̀ yìí ẹ̀yin òsàlẹ̀ yìí ẹ dìde ẹ wá gbè mí jà ẹ wá ṣe ọmọkùnrin bí ọ̀sẹ̀ tó sojú ni mo wí bẹ́ẹ̀ sọrí ìwé ọ̀hún rèé o wọ́n wà gbélé ọ lọ́wọ́ bí n bá gbélé ọ lọ́wọ́ tán bí ojú ọmọ yìí ò bá lílà káàṣà omi gbà ní èrè kó yá pàtó ọwọ́ rẹ mo fẹ́ rí ọ fẹ́ rí ọ. òun ló ṣá òun ló ṣá òun ló ṣá òòṣà ìwáṣẹ̀. burúkú bẹ láwọn. ilẹ̀ ò ní kó àfi bó bá sá ìjì oníjà kò gbọdọ̀ afẹ́fẹ́ kò ní fẹ́ kó gbọmọ lọ. Ewọ. Bàbá o. Ẹni tó fojú dípò dẹ́tì. Gbogbo ẹ̀ mo lágbára mo nígbà mo sáwọlé alára mo sáwọlé ajérò láìsí Jésù ó forí. Kíre. Ṣé ẹ̀rọ òsàtẹ̀ rí tí ń bẹ wájú tí ń bẹ lẹ́ àyà bàbá yìí ó lẹ́nu lásán ni kò lè gbọ́ kò lè sọ̀rọ̀ ó lójú ni kò lè rí nà ohun tí bàbá gbẹ́kẹ̀lé tán fi rú àwọn alágbára nù. ó tẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ rí agbára wèrè tí ọ̀nà bá wọn lágbára òfúùtù fẹ́ tẹ̀lé ayé tí ò ní Jésù ayé asán ni. Àbíkẹ́ Àbíkẹ́ ẹlẹ bàbá mi ẹlẹ. Bàbá Gẹ́mọ́ Bàbá Gẹ́mọ́. ẹ ti jí ẹjọ olúwa sí o sọ pé o sí o. Àbíkẹ́ níbi ìṣe bàbá mi iṣẹ́ Jésù ẹ̀dùn níbi àìsí kí ni tó ṣe mí bàbá mo ṣubú Àyìnká ṣe yín gan. bàbá mi pẹ̀lẹ́ kí ni tó dé àìgbọ́gbì rẹ̀. ìṣe mi kékeré bàbá mi ẹlẹ yàwá Àbíkẹ́ bàbá mi sọ ti ríran àmì mo rí yín. Jésù ti tú sílẹ̀ ojú rẹ̀ ti là Jésù ti ṣe ìyanu nínú ayé rẹ̀ mo ti ríran mo Jésù ti là lójú bọ́ọ̀ ríran ojú rẹ̀ ti là bàbá mi. àwẹ̀lẹ̀ ń gbọ́ ṣé lóòótọ́ ni pé Àbíkẹ́ ríran. ó ti rí na. Bàbá wa ṣe rí géwé sùkìtì ọtí là lójú. bó ti ríran. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni bàbá mi. lóòótọ́ Géwé sùkìtì ti là. irọ́ ẹ̀ǹdẹ̀ bàbá mi. Bẹ́ẹ̀ rí géwé switch ọlágbára ló ń lọ. Àwa lè sọ. Ẹ̀lẹ́ o. ẹ wo ìmọ̀ àmọ̀ràn kan tẹ́mi ó gbà yìí gbogbo ewé àtegbò tẹ sọ pé ẹgbọ́n kan yín lé ẹ wo ẹ kúkú fi ayé yìí kẹ́ yọ̀ǹda rẹ̀ fún Jésù Kristi kẹ́ ẹ gbà lólúwa àti olùgbàlà yìí. Àbíkẹ́ ọ̀ríran lóòótọ́ ẹgbà mi kẹ́ àwẹ̀lẹ̀ bóò ló ti jẹ́. Jésù Kristi ti tú sílẹ̀ ó ti là lójú iṣẹ́ ọwọ́ Jésù lè rí o. ọ̀rí mi báyìí kedere. ọ̀rí mi báyìí kí ló ń bẹ láwọn mi. ilẹ̀ kẹ́yìn bàbá mi. mélòó rè. méjì ń bàbá mi. bàbá mi. ó yàn lóòótọ́ o ọmọ mi inú mi dùn o inú mi mà dùn ẹdùn bóun ló ti jẹ́ bóun lè fi ṣe. Bàbá ṣe rí géwé sùkìtì tá à ń wí bí ti ń la ju afọ́jú báyìí bẹ́ẹ̀ ni jókòó. ló jókòó dìde alágbára ni. Ó ní agbára débi pé kódà mo kọ́kọ́ rò pé gbogbo ayé ìsìn tó pátápátá bẹ́ẹ̀ nìkan lẹ lóògùn jù ni nǹkan bẹ lọ́wọ́ géwé sùkìtì tá à ń wí. iṣẹ́ ọwọ́ Jésù lè rí ló là lójú. ó nìkan ló lè ṣètù sílẹ̀ nínú ayé rẹ̀. ló là lójú báyìí. bẹ́ẹ̀ ni.
kàṣà nǹkan ṣe mí o látijọ́ yìí àmọ́ yèmí ò sí wọn mọ́ ọ̀dà ẹ wá mọ tó ṣẹlẹ̀ àwẹ̀lé tẹ̀rí ẹ wá dákun àmọ́ gbogbo òòṣà tí mo ní níbo wọn fẹ́ kó wọn dà sí. owó nǹkan méjì mo fẹ́ kẹ́ kọ́kọ́ dì mú àkọ́kọ́ gbogbo àwọn òòṣà ti yín tẹ́ ẹ lẹ́ẹ̀ní láti gbà tẹ́ ẹ tí sì hàn tẹ́ ẹ ń bọ́ wọn ẹ dákun sí wọn lajú àbíkẹ́ ọjọ́ kan ṣoṣo péré ojú rẹ̀ sílà ìrìn o ẹ̀kejì ọmọ tẹ́ ẹ sọ di nǹkan mọ́ mi nínú ọmọ ohun ti wà láàyè o. Jésù ti jí dìde. ṣé ẹ rántí gbà tẹ́ ẹ gbọ́ ọmọ inú mi tẹ́ ẹ fi kọ́ ẹ bẹ́ẹ̀ mọ̀ pé gbà tẹ́ ẹ̀dọ̀ ọmọ òun padà lẹ́yìn ikú ọkọ mi ẹ̀yin ti gbàgbé tẹ́ ẹ sì mọ̀ pọ́ ọmọ òun kò lè yè bí n bá ibi sáyé gan ọmọ òun ò sọ kò dùn kò sí nǹkan kan àmọ́ látìgbà tí mo ti mọ Jẹ́wésù tí páìtọ̀ ti mú mi mọ Jẹ́wésù ṣe ní yíbóró tí ó mọ̀ sọ kìṣì báyìí bẹ́ẹ̀ ni iṣẹ́ Jẹ́wésù nù. Jésù ti tú sílẹ̀. lóòótọ́ ni àwẹ̀lé ọ̀ọ́nì bínú ni. bínú bó o. lóòótọ́ ló sọ lóòótọ́ ni pé mo dá oyún rẹ̀ padà àmọ́ òkú ni mo dọ́mọ̀ òun padà sí. bàbá ó ti yé. pé ó ti wà láàyè. Jẹ́wésù kì í ti tá à ń wí. kódà ń ṣiṣẹ́ ìyá ni. tọ́sà àbíkẹ́ o ti rí nàrà yìí. bàbá Agẹmọ àmọ̀ràn tí wọ́n gbà yín mo ti sọ fún yín kẹ́ ẹ fi ayé yín fún Jésù ní Olúwa àti olùgbàlà yín kẹ́ ẹ yọ̀ǹda ayé yín fún gbogbo àgbo wọn ò sàtẹ́rò bí ẹ gbọ́kànlé gbogbo wọn asán ni wọn kò sí kankan bẹ́ẹ̀ òfo nínú òfo ni. ó gángan fúnra lára ẹ̀ kú ọjọ́ kẹta ló padà dìde o bóun ni ò ṣe ní di ẹni tó kú dìde. ìyẹn ó dà ṣé ẹ wá rí báyìí pẹ̀lú ní tẹ́tí ẹ̀ sọ yìí àti pé ojú ọmọ mi tó tiẹ̀ là yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ fún mi èmi náà mọ̀ pé alágbára ló ń tọ̀ wọ́n mọ́rántí o bí mo ti ṣubú lẹ́ẹ̀kan mo rí i pé ẹnìkan yọ sí mi ó lóun lò ṣàtọ́jú ṣàlọ́ àmọ́ èmi ò farabalẹ̀ gbọ́. bàbá bẹ́ẹ̀ ni ìtàn wí sẹ́yìn àwọn òòṣà tí wọ́n lójú wọn ò lè rí náà àmọ́ òòṣà tá à ń sọ yìí òòṣà kan ṣoṣo tó ju òòṣà lọ ìyìn Jẹ́wésù Kìtì òun náà là ń pè ní òòṣà jùlọ. bẹ́ẹ̀ni Jésù Kristi ó nìkan ní òrìṣà jùlọ ó ń lo òòṣà tó ju gbogbo òòṣà lọ ní gbogbo àgbáyé ó ń lọ bá tí fi ọba jẹ ààrẹ tí ro ààrẹ àgbáyé lóye ni láìsí rẹ̀ kò sọba kankan tó lè jẹ. Jésù Kristi ọmọ Ọlọ́run ó nìkan ṣoṣo ní òòṣà jùlọ tó ju gbogbo òrìṣà àgbáyé lọ. pé ẹni tẹ́ ẹ̀ sọ ń parí ó ń lo òòṣà jùlọ lójú gbogbo òòṣà. ọ̀dà ẹ wá mọ̀ tẹ́sí ẹ dákun ẹ bá ń wọnú ilé ẹ wà lọ́ bá ń sọ fún lójú pé kìí sọ òòṣà lásán ni nítorí tó bá lè máa wòran lóòótọ́ bá ọ ti sọ tí ò sì la ọmọ yìí lójú láti bí ọdún mélòó sẹ́yìn mo ṣe gbà pé kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ ní ẹ dákun àwẹ̀lé ẹ bá ń bẹ̀rẹ̀ akùnrin kẹ́ ẹ jọ wọlé kẹ́ ẹ bá ń sọ fún un. torí pé kí ni bí o bá lè la ọmọ mi lójú tó jẹ́ pé eléyìí tẹ́ ẹ dá kọ́ ló là lójú mo fẹ́ kẹ́ ẹ bá ń sọ fún un lójú. ẹ kó lè mọ̀ pé òun ò jẹ́ kankan mọ́ ó yà. a lọ lè pa àwọn tí ó bá yín kókó lójú ní ibodè. kò sí nǹkan kan mọ́ gbogbo òrìṣà tí bàbá kọ́nù lé òfìfọ́ lásán ni wọ́n gbogbo òòṣà pátápátá tẹ̀sí o gbogbo wọn pátápátá la kò sí ká da iná sun wọn kí gbogbo wọn ò dùn náà. kò sáà ní sí tí ó ṣe lé. bọ́n kankan ni o ọkàn yín nìkan ni Jésù Kristi nílò láti mú kẹ́ ẹ fi ọkàn yín kẹ́ ẹ gbàgbọ́ ní Olúwa àti olùgbàlà yín. yóò pa mẹ́nu. kò pa yín ẹ ní gbàgbọ́ nìkan nínú rẹ̀ ni pé wọn ò ní kú ẹ ní kú àwẹ̀lẹ̀ wo wọn ní bíṣọ̀bù àpẹẹrẹ ẹnìkan ìfẹsẹ̀ kí lẹ́gùn mi wá ń ṣe tí ò bàárọ̀ jù dákun ọba ń bẹ ọ̀gbẹ́ni kẹjọ tẹ̀lé mi wọlé wá ká lọ rí kúlùdú. a lọ pa àwọn tí ó kó wá wọn kó gbogbo ẹ wọn ò dáná sí. ẹja wọlé náà ẹja wọlé. fúùtù fẹ́ tẹ gbogbo tó wà bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ kò sí kankan. bẹ́ẹ̀ni fọlọ.
inú mi dùn ju ẹni tó lọ lẹ́nu. bẹ́ẹ̀ ó tiẹ̀ wá sínú ilé mi. ìfà tó bá gun ẹsẹ̀ nínú mi kò lè kọsẹ̀ rárá. bí àtẹ̀mí náà kú. sórí mo fẹ́ sọ kínní kan fún ẹ lónìí mo sì fẹ́ jẹ́ kí ó máa wà ní ọkàn àjẹ pé ìfẹ́ tí mo ní sí ẹ ó ju ti ìyá tó bí mi lọ. ìbéèrè tí mo fẹ́ béèrè ṣé kì í ṣe pé ìfẹ́ mi ayọ̀ mi tí mo nífẹ̀ẹ́ jẹ́ kí n ṣe tàn torí mi gbogbo bí mo ṣe wà yìí inú mi ti ń dùn ayọ̀ mi ti kún pé mo rọ́kọ gidi mo nádé orí ọkọ tí ò ní dà mí tájọ máa lora wa pẹ́pẹ́pẹ́ ìfẹ́ mi adé orí mi ẹni bí ọkùnrin ní ìfẹ́ ojú mi kò jojú ẹ̀ kan. dákun ṣé ìrètò orí mi mo jọ ẹni tí o lè nífẹ̀ẹ́ tàn pẹ̀lú ẹ. rárá. nígbà tí mi ò lè jọ ẹni tó lè nífẹ̀ẹ́ tàn pẹ̀lú ẹ kí ló dé tó wá ń rò bẹ́ẹ̀. ìfẹ́ mi àbìnrin ẹ̀rù ń bà mí náà. ó yẹ kó mọ̀ wípé ìfẹ́ tàn kọ́ ni mo ní ṣe Elédùà tó dá wa méjèèjì òun ló sì tó bá wa méjèèjì ṣe pàdé yẹn òun ló fi ìfẹ́ rẹ̀ sí mi lọ́kàn ló sì fi ìfẹ́ tèmi náà sí ọ lọ́kàn ó lé ètò fún ayé àwa méjèèjì ló sì la ṣalábàápàdé ara wa. ìsìndúpẹ́ fọlọ́run tó bẹ́ẹ̀ ni mi ti rí ọ̀run. wá máa wo mo wá fi ń dá ẹ lójú pé ní kété tá a bá ṣe ìgbéyàwó tán o máa wá ṣẹ̀ṣẹ̀ mọ irúfẹ́ tí mo ṣe. sórí ilẹ̀ ti fẹ́ máa ṣe. tó káyọ̀dé lọ sí kóyọ̀ lọ sí sọ̀rọ̀ mi wàá sọ fún dáàdì pé èmi náà máa wá yanjú ṣe ṣùgbọ́n pẹ̀lú láìpẹ́. Awele mo wà rí báyìí a máa ti dúpẹ́ o àdúpẹ́ o òyìnbó ti wá lọ létòlétò báyìí ẹyin tó dáa nù Elédùà gangan ló yẹ kéèyàn máa bọ ló yẹ kéèyàn máa sìn. wọ́n lọ ṣáájú lọ́wọ́. ó dáa pọ̀ sórí èmi ti ẹ̀rí lára mi ní tó ṣẹlẹ̀ sí mi mo rí lára rẹ náà bí wọn lójú rẹ ti dán yìí. ọmọ rẹ wá ń kọ́. àdúpẹ́ òbó ti lọ létòlétò bó wo lọ̀rọ̀ ti ọmọkùnrin tí mo bọ́ sọ. tó kó wọn fẹ́. Àdìsá. ẹ wo bàbá. ìwọ náà mọ̀ pé ọmọ gidi lọmọ yìí ọmọ gidi ni ìwọ náà sì mọ̀ pé ọmọ tó bẹ̀rù Ọlọ́run ni kì í sọmọ burúkú. èmi ò bá pé kẹjẹ ń ṣèfọ̀rọ̀ lọ́kùnrin délé o bẹ́ẹ̀ mọ̀ pé kò lè tètè tán lára náà. ẹ wo ọ̀rọ̀ fásitì ń bẹ lọ́kàn mi ní ìgbàgbé tán. Àwẹ̀lé gbàgbé. ní ìgbàgbé tán o. pẹ̀lú adúrú nǹkan tó ti rí ìyanu tó ti lọ́dọ̀ Ọlọ́run. òótọ́ ni mo rí ìyanu mo rí ìyanu ọmọ mi ń bẹ láàyè. àdúpẹ́. kódà ṣe ló dàbí pé fani ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bí mo ti rí àmọ́ ọmọ òkè sọ ọmọ Ọ̀fà ọmọ òòṣà òkè ni. ọmọ òòṣà òkè òòṣà jùlọ. àbọ̀ rí ní ti ọ̀rọ̀ Àdìsá tẹ̀sẹ̀ ó ṣe pé kò wù mí èmi náà ti gbìyànjú tó gẹ́gẹ́ bí obìnrin mo ti dúró. ẹ wo wọ́n wá nǹkan ṣe sí bí n bá túbọ̀ wo ìrìnsẹ̀ rẹ̀ dáadáa. kò sí tó fẹ́ wò nù rẹ̀ kò sí tó fẹ́ wò nù rẹ̀ kò sí tó wà ṣe sí ọmọ yìí ojoojúmọ́ ní paralé mi kọ́ fún láàyè ọmọ gidi sí lọ́mọ yìí ìwọ náà mọ̀ mí pé n ò lè rí kòtò ńlẹ̀ kí n tì ọ́ sí. ẹ mọ tẹ́ màá bá ń tẹ̀ mọ́ létí ṣé ẹ rọ́mọ mi tún mi ṣe bó bá ti mú bí ọmọ rẹ̀ ẹ wo gbogbo òkè tí mo fẹ́ jù láyé mi orí ọmọ mi ni kó bá ń dalẹ̀ ìyàwó gbọ́dọ̀ jọmọ. Àwẹ̀lé kò tó wí sọjí báyìí gbogbo ẹ̀ náà ló ti sọ fún mi ó lóun ò fẹ́ ọ tọmọtọmọ ni òun ó tọ́jú rẹ yóò tọ́jú tún mi ṣe yóò tọ́jú ọmọ rẹ wò mí sọ wá máa nǹkan mo fẹ́ jí sọ fún ọ ni o mo sọ pé mi mo sọ fún ọ Àdìsá sọ fún mi o ó ní bẹ́ẹ̀ báyìí lè ṣe ìyàwó tán ọmọ ọlọ́lú ìbò bẹ́ẹ̀ lè rí fún mi. yóò gbé nǹkó nu àbáyé. àló lòun mú ọlọ́lú ìbò ni mo jí sọ fún ọ ni o mọ ni mo sọ fún ọ jà lọ ọkàrí ọmọ ńlá. gbẹgbẹgbẹ lówó yìí náà aṣọ ìkan náà ló máa ń wọ fún mi lákàntì ẹ nítorí 100 naira. kì í ṣe díẹ̀ sá fún mi lákàntì náà bá. sọ orí ẹran ara rẹ tá a rẹ ń bẹ̀ ńlá fi ṣètò ìpèsè fún ọ tó jẹ.
1 million Bímbọ́lá 100 naira ló fẹ́ ṣe. Mi ò ṣe mistake. Oyún mo máa ń gbọ́ pé ó máa ń yí nínú èèyàn ṣé lóòótọ́. Oyún máa ń yí. Adé rẹ̀ sórí ibi tá a rẹ̀ hùn ojú ọgbẹ́ hùn kò lè san mọ́ o títí tọ́ fi kò lè san. Èmi Ọláwálé ọmọ Àbíkẹ́ mo kànlẹ̀kùn ọ̀la lẹ́ni o kó nílé ajé sí fún mi. Apá mi mọ̀ jẹrà. Yóò mọ̀ ra ní o. Bó ti wà ní. Ebi ń pa mí, mo fẹ́ jẹun. Ẹ jẹ. Inú mi o. Ìdí tó bá ń yọ lójú ọgbẹ́ ń lọ́mọ jẹ. Ọ̀ sì gbọ́dọ̀ pọ̀. Ebi ń pa mí. Kí lẹ fẹ́ jẹ? Ẹ ṣàlàyé kí lẹ fẹ́ jẹ? Erùpẹ̀ ilẹ̀ ni mo fẹ́ jẹ. Erùpẹ̀ ilẹ̀. Bá lè gbìyànjú tó jẹ tán tó sì pọ̀ ọmọ yìí. Kàṣà. Omi gbogbo iyekíye tó bá wù ọ́ láyé tó nílò fẹ́nu rẹ pé torí pẹ́nu rẹ ti dẹnu àṣẹ nù. Bọ́ ọ bá nílò bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rún ìwọ fẹ́nu rẹ pé bílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rún ó ń ṣe ajé rẹ jìgà ní ó bẹ̀ wájú rẹ báyìí sìkì ni ó sì gbowó òun lé lọ. Mo ní ebi ń pa mí mo fẹ́ jẹun. Gbé Yorùbá náà mọ̀ fún yín kò yé mi mọ́. Ebi ń pa mí. Mo lẹ́bi ń pa mí. Thank you so much for watching this wonderful, interesting movie. Orisha Julo, from episode 1 to the very last episode. Thank you so much. I appreciate you. And I want to appreciate all our viewers and subscribers on this channel, Juliet TV. And thank you so much. The Lord continue to bless you. And I want to encourage you to continue watching Juliet TV. And I want you to prepare for our next coming movie on this channel. Very powerful and very, very interesting. Prepare to watch, and don't just watch movies in this channel. Click on the subscription button, click on the bell icon, then click on the like button, then make sure you share this video, this movie, and every movie you watch on this channel, share to your